Àjọ Ìṣọ̀kan Afrika yọ orílẹ̀-èdè Niger lẹ́gbẹ́. Àjọ Ìṣọ̀kan ilẹ̀ Afrika African Union AU èyí tí gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Afrika jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ ti yọ orílẹ̀-èdè Niger kúrò lára àwọn ọmọ ẹgbẹ́ wọn lásìkò yìí. Wọ́n ní kí wọ́n sì lọ́ọ́ máa ṣe tiwọn lọ́tọ̀ náà. Ìpinnu yìí ló wà nínú àtẹ̀jáde kan tí àjọ ọ̀hún fi léde lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹjọ tá a wà yìí. Àjọ AU ní àwọn gbé ìgbésẹ̀ ìbáwí ọ̀hún látàrí ìdìtẹ̀gbàjọba tó wáyé lórílẹ̀‐èdè Niger lọ́jọ́ 26 oṣù keje ọdún yìí. Wọ́n tún láwọn ti yiri gbogbo bí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba náà ṣe lọ sí àwọn ìgbésẹ̀ tí àjọ alájọṣe okòòwò ìwọ̀ oòrùn Áfíríkà Economic Community of West African States ECOWAS èyí tí Niger jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ gbé àti ìhà táwọn ọmọ ogun orílẹ̀‐èdè Niger kọ sí ètò ìdápadà ìjọba olóṣèlú. Wọ́n ní gbogbo èyí làwọn rò papọ̀ táwọn fi yọ wọ́n lẹ́gbẹ́ náà. Àjọ náà tún sọ pé àwọn faramọ́ ìpinnu ECOWAS láti mú àwọn ọmọ ogun àpapọ̀ wọn wà ní ìmúrasílẹ̀ àti ìgbáradì kí wọ́n lè fọwọ́ líle mú àwọn adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger tí wọn kò bá fẹ́ gbà lẹ́rọ̀. Àmọ́ wọ́n láwọn ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ ní AU láti jíròrò kí wọ́n sì yiri ọ̀rọ̀ kíkógunjà Niger sọ́tún sósì kí wọ́n sì jábọ̀ padà fáwọn. Àjọ náà ní ominú ń kọ àwọn lórí ohun tó lè ṣẹlẹ̀ sí ètò ààbò, ètò ọrọ̀ ajé àti àjọṣepọ̀ aráàlú láwọn orílẹ̀-èdè tọ́rọ̀ yóò kàn tí ìjà àti ogun bá bẹ́ sílẹ̀. Bákan náà ni àjọ AU ṣèkìlọ̀ fún àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà àtàwọn orílẹ̀-èdè míì lágbàáyé láti má ṣe ṣàtìlẹ́yìn tàbí sọ̀rọ̀ tó lè mú kí eegun àwọn sọ́jà ilẹ̀ Niger máa le sí i, torí ìmúpadàbọ̀sípò àti ìfìdímúlẹ̀ ètò ìjọba àwarawa kò ṣeé kóyan rẹ̀ kéré níbikíbi. Ẹ ó rántí pé títí dàsìkò yìí ní ẹ̀kọ́ kò tí ì ṣojú múmu láàrin àwọn sọ́jà tó ń ṣàkóso ní Niger àti àjọ ECOWAS látàrí bí àjọ náà ṣe láwọn kò lè faramọ́ àlàkalẹ̀ ètò ìgbéjọba sílẹ̀ fáwọn olóṣèlú táwọn ológun Niger ní yóò gba àwọn tó ọdún 3 gbáko. Àmọ́ látìgbà tí ìdìtẹ̀gbàjọba náà ti wáyé làwọn ọ̀kan òjọ̀kan ìwọ́de ti ń wáyé lórílẹ̀‐èdè náà àti láwọn apá òkè ọya ilẹ̀ wa tí wọ́n ń ṣe ìwọ́de tako bí ECOWAS ṣe fẹ́ fọwọ́ líle mú ọ̀rọ̀ orílẹ̀‐èdè Niger. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.